ẹ̀yin èèyàn mi ẹ wò ó ní fídíò kan tó fẹ́ play fún yín brọ́dà kan sọ̀rọ̀ jáde nípa Ìbà Gani Adams àti bàbá wa olóyè Sunday Igboho. Àwọn méjèèjì olórí làwọn méjèèjì nílẹ̀ Yorùbá. Àwọn méjèèjì là ń fojú sí pé kán bá wá nǹkan sí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí, but brọ́dà yìí ó sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Ó sọ sí bàbá wa olóyè Sunday Igboho tó jẹ́ pé agbọ́dọ̀ bá ṣe respect ẹni apá ọ̀tún bẹ́ẹ̀ la gbọ́dọ̀ respect ẹni apá òsì. Àwọn méjèèjì olóyè Sunday Igboho Ìbà Gani Adams kò ń ṣe ní àfiwọ́lẹ̀ because ó sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho ẹni ewúrẹ́ àbí something like that. Ọ̀rọ̀ ẹ ló jẹ́ kémi sọ̀rọ̀ sí fídíò yìí. Olóyè Sunday Igboho kì í ṣe ní àrífín bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ṣe ní àbùkù. Tá bá fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí social media àbí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ Yorùbá, ntí ẹni àkọ́kọ́ bóyá tí olóyè Sunday Igboho ṣe òun ni ẹ máa sọ, ntí Ìbà Gani Adams táwọn náà ṣe òun ni ẹ máa sọ. Kò ń ṣe pé káwá máa sọ̀rọ̀ sí ẹni tí ò yẹ ká sọ̀rọ̀ sí ká má bàa ṣe Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká mọ nǹkan tá máa sọ sí olóyè Sunday Igboho, ká dẹ̀ mọ nǹkan tá máa sọ nípa Ìbà Gani Adams náà. Ọ̀rọ̀ tí brọ́dà yìí sọ èmi sọ pé ọ̀rọ̀ tán sọ kò dáa. Tán fi pe olóyè Sunday Igboho ní bàbá olóyè Sunday Igboho tán fi pè wọ́n ní ẹni ewúrẹ́. Bàbá olóyè Sunday Igboho wọn ṣe ẹni ewúrẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ẹni àgùntàn. Ìtàn wọ́n jà fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ni, wọ́n jà fún ká lè gbòmìnira ni. Tí Ìbà Gani Adams táwọn náà bá jáde tán bá sọ̀pọ̀tì bàbá olóyè Sunday Igboho tán bá jọ ṣe papọ̀, wọ́n ní tọwọ́ bá jọ wẹ̀ kọ́wọ́ jọ ń wẹ̀ mọ́ abáná sì máa ń pòwe yẹn òun lọ́wọ́ fi mọ́. Tá bá jọ sọ́wọ́ papọ̀ ní nǹkan tá fi ń ṣe yìí la fi lè rí gbà tí àjà tá sọ nǹkan burúkú sọ́mọlàkejì. Ẹ jẹ́ ká fèsì àwọn Fúlàní yẹn ká jọ pọ̀wọ́pọ̀ ká fi fèsì wọn. Ẹgbọ́n tí brọ́dà yìí sọ. Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà lára àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n fi DSS gbé Sunday Igboho. Ṣé tẹ bá ń sunkún ẹ̀ kí ń ríran ni àbí ẹ ṣe máa ń ṣe bí olórí burúkú báyìí? Tẹ bá ń sunkún ẹ̀ kí ń ríran ni. Àwa náà ti mọ̀ wípé wíwá yín sí Nàìjíríà ẹ fẹ́ wá dà àlàáfíà Nàìjíríà rú ni, ká má ti sọ wípé ti ilẹ̀ Yorùbá. Ẹ ní wá kẹ má dalẹ̀ rú, ẹ ní wá kẹ má balẹ̀ jẹ́. Ṣé wọ́n ṣépè fún yín ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Now, ṣé ààrẹ Gani Adams ló ní kí Sunday Igboho lọ fẹnu kó tapping ní orí rédíò Àgídìgbò àbí Lágẹ̀lú rédíò dẹni? Ṣé ààrẹ Gani Adams ló rán lọ síbẹ̀? Ní ẹni tó ní òun jagunjagun tí ò mọ bó ṣe lè control ààrẹ tó bá dé àwùjọ láti sọ̀rọ̀, tó yẹ pé bọ́ bá ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ a máa jábọ́ ni. Ẹni sọ̀rọ̀ náà, ṣé ilẹ̀ Yorùbá ló wá ti wá di tajá tẹran àti òpònú àti olùṣèyàn àti dídìrín èèyàn non-entity people tá a ti believe pé oníkálukú kọ́ lè ṣe bó ṣe wù. Àwa ń sọ fún yín pé ìjọba wà, ẹ̀yin sọ pé kò sí ìjọba. Tí ìjọba bá wá kí a ti láwí mọ́lẹ̀, ẹ wá ń sọ pé ààrẹ ló sọ pé kí àwọn ìjọba kí wọ́n kì mọ́lẹ̀. Ṣé ààrẹ ni ìjọba ni àmọ́ wà nínú àwùjọ àwọn ìjọba? Àbí ṣé ààrẹ ń bá àwọn ìjọba ṣiṣẹ́? Ṣé rí kí wọ́n ní tí a bá mọtí a máa ń fẹ́ ojú ẹ̀ ni o. Mọtí a máa ń fẹ́ ojú ẹ̀. Tá bá fẹ́ ojú ẹ̀ wọ́n máa ń dógun sílẹ̀ ni o. Ẹgbẹ́ OPC led by Ìbà Gani Adams à ń ṣe ọ̀tá anybody. Ẹni bá dáràn kó fèsì ọ̀run ẹ̀, ẹ má lọ mọ́ ààrẹ lọ́rùn. Ọlọ́run dẹ̀ ṣe a rí pé most of ẹ̀yin tí ẹjọ́ kúra yín jọ ní orí irọ́, òkúta dọ́tà ẹ̀yìn irọ́ dọ́jà ni tó dowó. Bó pẹ́ bóyá ilé ta bá fi tọ́mọ èrè ló máa wó. Irọ́ tẹ pa títí
ní 3 years ago ẹ máa gba òmìnira ilẹ̀ Yorùbá fún ọlọ́ṣù 6. ìwọ kan lè ṣe kankan láì ṣe pé àṣẹ ìjọba ó wà nínú ẹ̀ṣà. ṣé ìwọ kan lè ṣe kankan láì ṣe pé ìjọba sọ pé àwa la rán iṣẹ́ ṣá? ǹjẹ́ ó possible? nínú àwọn blogger Sunday Igboho wọ́n á lọ gbé sí online ní orí YouTube wípé ààrẹ Gani Adams sí o, àṣírí ààrẹ Gani Adams sí tú. òun ló rán àwọn, ó fẹ́ rán àwọn DSS láti wá ṣe kíni, láti wá àrẹ́sì Sunday Igboho, ehoro ìbà. kí ló kan ààrẹ pẹ̀lú tiẹ̀? kí ló kan ààrẹ pẹ̀lú titiẹ̀? ṣé ààrẹ rí titi ẹ rò? kí ló kan ààrẹ pẹ̀lú ìwà ọ̀bàlẹ̀ jẹ́ tó ń ṣe? ṣé ààrẹ rí titi ẹ rò? ààrẹ ò rí ti ẹ rò. ohun tó wà níwájú ààrẹ bí ilẹ̀ Yorùbá ṣe máa rójú, insecurity, bí Ọlọ́run ṣe máa ran àwọn ìjọba lọ́kàn tí wọ́n máa jẹ́ kí gbogbo àwọn alágbára ní ilẹ̀ Yorùbá kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ṣe kíni, kó tẹ̀síwájú. ẹ̀yin blogger sọnù tí wọ́n rán yín iṣẹ́ tó fẹ́ ba ọjọ́ ọ̀la yín jẹ́. tó bá yẹn pé agbára tó ń bẹ ní ọwọ́ àwọn ààrẹ ọ̀nà kakanfò gbà yẹn olówó lọ́wọ́ ààrẹ ọ̀nà kakanfò ń di sìn. ẹ̀yin tẹ́ ń ṣẹnu wọ́tọ̀wọ̀tọ̀ ṣé ẹ máa tó bẹ̀ṣà láti ṣẹnu wọ́tọ̀wọ̀tọ̀? ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ nínú agboolé yín ìgbà tí lásán ló bá gbà ó máa sá wọlé ni. ẹ̀wọ́ rí orí social media lásán òun ló jẹ́. ṣòtìyé nígbà tí èèyàn lọ fẹnu kórépìn tó fẹnu jáwáyà tó ń béèrè ọ̀rọ̀ tó yẹ kó máa sọ pé ohun tágbá táwọn ọkùnrin fi ń jẹ̀kọ o àbí ewé ló wà o, kò rí yẹn sọ. ó fún wọn ní key analyst ìrìn àjò ayé ẹ̀, ó da gbogbo ilé ayé ẹ̀ lé orí social media lọ́wọ́. ìwọ tó náà declare wanted, òun wọnú ìlú, ọlọ́pàá ń tẹ̀lé ẹ lẹ́yìn tó bá ń lọ tó bá ń bọ̀. ta lẹ̀ ń tàn náà, ta lẹ̀ ń tàn ní ilẹ̀ Yorùbá? ṣé tẹ́yìn bá jẹ́ pé illiterate ni, ṣé ẹ ti believe pé àwa náà illiterate ni wá? ẹ stop ṣe bẹ́ẹ̀. ẹni bá dáràn kó mọ̀ pé ọwọ́ ara òun ló ṣe kíni, ló fi dáràn. wọ́n ní ẹrù oníkọ́ òun ló fi ń pekú. òun ní kálukú bá dáràn lé lórí òun kó ṣe kíni, kó wà after. ìyẹn ní orí títí wèrè blogger tó lọ gbé blogger orí YouTube ní pé àṣírí ibà Gani Adams ti tú. wọ́n fẹ́ fi DSS wọ́n fẹ́ fi gbé Sunday Igboho. ẹ stop ṣe bẹ́ẹ̀. ìyẹn ní ẹgbẹ̀bẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì òun ní pé ọmọ àlè kan tí ò níran tó ní òun Sherifudeen Ọjọ́n ó ṣe àwọn write up kan ní orí page pé ẹni bá níran kò ní ṣe kíni, kò ní wo ògo ìdílé, ògo tí àwọn kan jẹ, kò ní wo láti wo pé òun fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tàbí kóun da iṣẹ́ ẹ̀ sínú omi. gbogbo ẹ̀yin bloggers yẹn mo rí yín ní rí sabotainous, mo rí yín rí betrayer, mo rí yín rí irinṣẹ́ èṣù, irinṣẹ́ olóṣèlú, irinṣẹ́ àwọn ẹni ibi láti wá dá confusion lẹ̀, láti wá ba focus àti strategy ẹni tó ní nǹkan ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. ìdí tí mo rí yín nìyẹn. kí ni ìdí eléyìí tí mo fi sọ eléyìí ni pé now ìwọ ń compare ibà Gani Adams pẹ̀lú Sunday Igboho. gímú jìnnà sórí o, bí sọ́mọ̀ ṣe jìnnà sílẹ̀ ni. kí ni
o fẹ́ gbé kalẹ̀ náà no kò sọ fún mi kí ni nǹkan tó fẹ́ gbé kalẹ̀ kò kọ̀ wò pé kí ni nǹkan tó fẹ́ nǹkan báyìí mo gbé kalẹ̀ o bó onírèsí ò fún gbámọ́ amos bọ̀ sí onírèsí ń ṣiṣẹ́ lọ ẹni bá ní sense tó ní ọpọlọ tí ọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́ tí ò ń ṣe ọpọlọ áyán ọpọlọ oníjẹkújẹ ọpọlọ pé yẹ ń parí lórí social media kan máa mọ̀ pé mò ń ṣiṣẹ́ kò ní máa compare pa ẹran pẹ̀lú ọdẹ pààyàn kò ní máa compare mọ́ra wọn kò ní máa compare jánujánu papọ̀ mọ́ jagunjagun òun gbé papọ̀ mọ́ Ìbà Gani Adams pé Ìbà Gani Adams o pẹ̀lú Sunday Igboho ìwọ mọ́ impact Ìbà Gani Adams ayé ń pẹ ẹranko ní ẹ́ nítorí ẹni tí ò bá kí ń ṣe ẹranko kò ní sọ pé òun ò mọ́ impact Ìbà Gani Adams àti OPC tabatẹ̀ wá sọ pé àwọn ọ̀gọ̀ kan wà tó jẹ́ pé ó ti pẹ́ tó jẹ́ pé bóyá ń gbà yẹn náà ò tí gbọ́njú bí o ṣì ń wọ pátákiri nítorí mi ò believe pé bó ṣe wà yìí oní mature age ní mature age nítorí àwọn blog whether by mistake o ọ̀wọ́n ràn wọn àṣẹ̀rí wọn táwọn agbó voice wọn a máa rí picture wọn but ìwọ ọrùn ẹ wá láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ ni bẹ́ẹ̀ Yorùbá gbà ní ẹ̀rọ àwa gan ò ní gbà fún yín lélẹ̀ àjọ máa fi wèrè yẹn a máa jọ fi wo wèrè ni ó wá ń gbé ààrẹ òun gbé sẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho òun compare síra wọn òun gbé yẹ̀wò síra wọn òun gbé fake sí ẹ̀gbẹ́ original ṣé o mọ iye iṣẹ́ tí ààrẹ ti ṣe ní ilẹ̀ Yorùbá ṣé o mọ iye iṣẹ́ tí ẹgbẹ́ OPC ti ṣe ní ilẹ̀ Yorùbá kí lẹ fi san ṣe bíbí ni ṣe ẹ ní nǹkan kan tẹ́ fi san ni ẹ ní nǹkan kan tẹ́ fi san ẹ san pẹ̀lú ibi ni àbí orí olè fi san bí dídìrín míì bá máa wí inú yín wọ́n á ní tọ́ọ̀gì ní ẹgbẹ́ OPC bí dídìrín míì bá máa wí inú yín á ní hooligans ní ẹgbẹ́ OPC bí òpònú míì bá máa wí inú yín á sọ pé land grandpa òun lẹgbẹ́ OPC kò sórúkọ tẹ́ pé OPC tán nítorí pé wọ́n safeguard ilẹ̀ Yorùbá ní ìgbà tí ó le tí ó pọ́n àṣekínní láti 1994 wọ 2005 ṣùtì àṣewọ 2005 nígbà tá a ṣe tá a tẹ̀síwájú a rí i pé àwọn ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n pa òun ṣe kékeré ìtàn sí tàtìmọ́lẹ̀ òun ṣe kékeré ni pé wọ́n take law into their hands. even though gan recently gan ó sì ń ṣẹlẹ̀ ṣé tó bá jẹ́ pé o wà educate o kì í ṣe illiterate bíi tàwọn aláriwo orí social media o ń ṣe illiterate ṣé constitution Nàìjíríà ó fààyè gbà pé láì ṣe pé o ní approval ọkàn o jẹ́ military tàbí o wà nínú federal government defence ṣé o lè lọ kógun já anybody ní inú ilẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà yìí ṣé o lè lọ jà ìjà kan ní ilẹ̀ Yorùbá yìí wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé ṣé ó wá bẹ́ẹ̀nu ilé ẹ ṣé gọ́vnà bẹ̀ ló fún ẹ ní approve ṣé IG láti òkè òun ló ṣe kí ni ló ní kó lọ ṣiṣẹ́ yìí ṣé ọba inú ìlú yẹn ó mọ̀ sí o dẹ̀ fẹ́ kó ammunition bó tiẹ̀ yẹn pé o ò níbọn bí àdá ni igi ni wọ́n rí rẹpẹtẹ ní ẹ̀yìn mọ́tò ẹ̀ o gbé pòpò náà sí o fẹ́ lọ kọjú àwọn agbésùmọ̀mí o dẹ̀ believe pé o lè lọ rí kò bọ́ rí. ìyẹn abẹ́ òfin constitution 1999 tó ń gbé kiri o dẹ̀ believe pé ó lè work bẹ́ẹ̀. jàgídíjàgan tá a fi ṣe nígbà yẹn lọ́hùn òun lẹ́sìn fi ń sọ OPC lẹ́nu dìsìn
òun lẹ sì fi ń sọ ààrẹ fún ààrẹ lẹ́nu dìsìn. ẹ wá máa compare a degree holder BSc masters ẹ fẹ́ máa fi compare pẹ̀lú illiterate tí ò ní central command kankan, tí ò ní common sense, ẹ fẹ́ máa fi compare ara wọn. ẹ ń fi ikú ẹ fi ń wí oorun. ó jìnnà síra wọn, ẹ má tiẹ̀ jẹ́ ká rò. ṣé experience wo gan ni Sunday Igboho ní? ṣé lórí ìjagun ni ló fẹ́ náà ní experience lórí ni? ṣé ó ní ọmọ ẹgbẹ́? ṣé ó ní ọmọ ogun? ibo ló ti rìn dé? kí ni ìrírí ẹ̀? ní ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò ìtàn lọ gbé wá láti wá pò kí wọ́n lè gbé ààrẹ. ní ìgbà tán lọ gbé wá nítorí wọ́n lọ gbé Sunday Igboho wá ní láti wá fi tákù ààrẹ. reality bẹ̀rẹ̀ gọ́gọ́ nìyẹn. pé at least tó bá lè push crowd, ẹgbẹ́ OPC àtàrí á wò pé ẹni yìí ṣé kò ṣe ń pò fẹ́ overthrow, àwa náà fẹ́ ṣe kí ni, àfẹ́ trespass, but we have wisdom. ọ̀mọ̀wé ló pọ̀ jù nínú wa, bá a ṣe ní lawyer la ní accountant, degree holder lọ, masters lọ, BSc ó lọ, HOD ó lọ, ní oríṣiríṣi tí ó ṣe kà, both in state and national executive level. a ti mọ àyínìke, a ti mọ àyínì padà. ìjà tá a jà ń gbà yẹn a lè jarú ẹ̀ mọ́, nítorí pé ní ìgbà yẹn a ní ọpọlọ. àwọn tó kàwé láàrin wa ò pọ̀, àmòfin tó dè wá, àmòfin tó tú wa. ọmọ ọlọ́mọ la máa ń rán níṣẹ́ dé tòrútòrú. tó bá yá ọmọ burúkú ló máa ṣe kíni, ló máa padà pé orúkọ wọn. ìtìtẹ́ ti Abíọ́lá ní ìgbà yẹn lọ́hùn, òun lẹ ṣe fẹ́ ti ààrẹ. èèyàn ń pariwo ní àti 2020 tí àwọn kìíní ti bẹ̀rẹ̀, kó tó wá dín pé ó di ààrẹ, that was 2010 ló ti ń pariwo lórí àwọn agbésùmọ̀mí. ìwọ ọmọ nǹkan kọ ò sọ lórí ẹ̀, kò kọ́ sórí kíní pé ẹ̀yin ìjọba, ẹni tẹ́ ẹ fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó náà rẹ́dì láti ṣiṣẹ́, ẹ approve ẹ jẹ́ ó ṣiṣẹ́. ó jáde ó bẹ̀rẹ̀ sí ní kọ̀wérè, ẹ máa sọ òṣì ọ̀rọ̀. tó bá jẹ́ pé agbára wà bí ayé àtijọ́ bó ṣe ń wù yín pé kí ààrẹ ṣe kíni, kó jáde kó strike, tó bá jẹ́ pé agbára ayé àtijọ́ yẹn ṣì ń bẹ ni, ìwọ gan ò ní lè jáde láti wá kọrú nǹkan nítorí pé o mọ̀ pé orí ẹ ọ máa gbé sí iwájú ta lé bàbá ẹ ni. ṣùgbọ́n ṣọ́ba gan fúnra rẹ̀ ó ní agbára ṣá. agbára tí ọba ń lò láyé àtijọ́ ṣó ni mọ́. ká máa sì sọ pé àwọn tí ó ṣe kíni tí wọ́n jẹ́ jagunjagun ní abẹ́ àwọn ọba. torí pé à ń pọ̀rọ̀ yẹn lówè, ó ti fẹ́ máa ní arónú. aró tó dẹ̀ fẹ́ ní yẹn ó fẹ́ máa ba aṣọ jẹ́ ni. ìwọ tó bá ní aṣọ gidi ní oríkọ̀, tó ní aṣọ iyì ní oríkọ̀, o ò ní wò ṣùṣù wípé kéèyàn kan lọ ṣẹ̀wọ̀n nítorí ẹ̀yin ọmọ Yorùbá. ṣé gbogbo alágbára ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ patán ni? ara wájú tó jì sọ́fì, ọ̀nà kó èrò ẹ̀yìn lọ́gbọ́n. ọ̀nà kó èrò ẹ̀yìn lọ́gbọ́n. ṣé inú àwọn sójà personnel, àwọn commissioners, IG gan fúnra rẹ̀ ó mọ̀ yín pé irin tó rin èèkàn tó kàn, bàbá ni bàbá ń jẹ́, òun lọ̀rọ̀ OPC, òun lọ̀rọ̀ Ìbà Gani Adams. ó wà full of think tank, strategy wà nínú orí. ààrẹ Gani Adams ti challenge federal government, wọ́n ti challenge state government, wọ́n ti challenge àwọn monarchy, none of them respond up to date. ẹ wá ń pariwo kiri ààrẹ ò jáde, ààrẹ ò ṣe gbá kan. ṣé ẹ daft? ṣé ẹlòmíì ò ní etí nínú yín, inú ẹ̀yin bloggers yẹn oníkọ̀ọ́kókó òṣì yẹn, ẹlòmíì dé etí ẹ̀ dín nínú yín. ẹ gbọ́ nǹkan tí Màlàmí wí, ẹ gbọ́ nǹkan tí Gàjùdé wí, wípé
àwọn gbé Buhari wá láti wá tako ẹgbẹ́ OPC ní ìgbà tí wọ́n sọ pé àwọn fẹ́ wá lé gbogbo Fúlàní àti Haúsá tó wà ní ilẹ̀ Kwara, àwọn fẹ́ wá lé wọn dànù. Ṣebí àwọn kan ló padà pe ààrẹ padà ní ìgbà yẹn lọ́hùn àti lórí ayélujára mọ́ ní ọdún yẹn lọ́hùn. Ó wá náà àwọn lọ gbé Buhari wá pé but nínú nǹkan tí àwọn ní kí Buhari wá ṣe ẹ̀ẹ̀kan ló achieve which is president, ó di president. Ìkejì kò rí achieve which is OPC láti wá ṣe kíni, láti wá cramp wa. Àwa wá ń sọ pé wọ́n gbé ẹ̀yìn Sunday Igboho wá láti wá ṣe kíni, láti wá lè ambush fún àwa OPC àti Gani Adams pé ká jáde, tẹ́ bá ti tú jáde òun náà ní káwa náà àwa náà máa ṣe kíni, a máa fẹ́ ṣe rally pẹ̀lú yín, a fẹ́ tú jáde pẹ̀lú yín, wọ́n á lè kó àwa. Ṣùgbọ́n bẹ́yìn ṣe ń yọ́ ṣe ìbàjẹ́ ni àwa náà yọ́ gbọ́ nínú ìbàjẹ́ yín, nítorí pé ohun tó bá lé láre òkú kò ní bòkú lọ sí ìsà. Ohun tó bá lé ní ara òkú kò ní bòkú lọ sí ìsà. Bó bá rúre ló máa sọ rí, tó bá wá fẹ́ sọ rí ló máa rí ibi ire gbé ka. Ó kù alálẹ̀lẹ̀ Yorùbá pẹ̀lú oníkálùkù pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Ní kẹ́nìbọ̀dì máa operate. Gbogbo wa pátápátá ni jagunjagun lágbolé wa. Tó oníkálùkù bá yẹ jẹ́ jagunjagun lágbolé ẹ̀, tó bá di ìletò ẹ̀ mú kò ní sí wàhálà, kò ní sí dààmú. Alágbára ni gbogbo wa. Má fi agbára titi ẹ fi bá tẹnìkejì jẹ́. Agbára titi ẹ yẹn má fi bá tẹnìkejì jẹ́. Ọlọ́run gbé Buhari wá so that Buhari á lè ṣe kíni, á lè calm down ẹgbẹ́ OPC. Ọbásanjọ́ ó reg down ẹgbẹ́ OPC. Gbogbo wa là ń wò ní ìgbà yẹn lọ́hùn. Nǹkan mi lẹ̀ ń gbọ́n ta dénú yàrá kẹ́ ẹ béèrè pé kí nìkan tó ń ṣẹlẹ̀. Tí ẹgbẹ́ OPC ò bá rí àti mọ̀, ẹnìkan kọ nínú comment section náà wọn blogger ń pé before ni OPC jẹ́ white lion, nísìn OPC ti gbàbọ̀dé, wọ́n ti jẹ́wọ̀. Ìwọ ló rò bẹ́ẹ̀? OPC ò gbàbọ̀dé, OPC ò dẹ̀ jẹ́wọ̀. Ṣùgbọ́n òfin tó ń bẹ ń lù ó nágbára ju nǹkan tó ń sọ lọ. Mo sọ fi yín dẹ̀ mọ òfin, ṣùgbọ́n àwọn tí kélé òfin ò gbé ẹni ìjò òde bá ló pé rẹ̀ lọ́kùnrin. Sunday Igboho fúnra rẹ̀ gan ló lè ròyìn ohun tójú ń rí lọ́wọ́lọ́wọ́. Ó ń ṣọkan akínni, ó ń ṣọkan akínni. Ìwọ okay, nígbà tí wọ́n interview Sunday Igboho ní Lágẹ̀lú FM, ó ní tí ìjọba bá lè ṣe kíni tán lè approve ohun tán yọ bank kúrò lórí ohun pé ohun ò ṣe wanted, òun á lọ síbẹ̀. Ṣe bí Sunday Igboho ti ń wọ Nàìjíríà, kí ló dé tí ò lè lọ bẹ̀ direct? Kí ló mú sọ wọ́n, kí ló mú di wanted? Kò tí pààyàn, kò tí rèyàn ọ̀rọ̀ kan mú, ariwo lásán ló ṣì ń pariwo kiri ó di wanted. Àti pé ọ̀rọ̀ Yorùbá nation kan ló mú Sunday Igboho di wanted. Nítorí pé a fẹ́ máa là, ẹni bá dẹ̀ ti parọ́ ògùn ni ó pa. Ní ìgbà tí ọ̀rọ̀ ìrìn àjò yìí bẹ̀rẹ̀, kájọ fọ́gbà yán gan kó jọ yéra wa, kò sẹ́ni tó ń ṣe lára ẹnìkan. Bó bá jà ní àdúgbò ọ̀hún tí Balógun bẹ́nú lù tó jà ní àdúgbò ọ̀hún, oríyìn ni fún Balógun pé lágbájá jàjà yìí, ẹ bá wa fún lóríyìn. Ogun máa ṣẹ́pẹ́rẹ́, ogun máa fúyẹ́ ní ara Balógun ni, wàhálà máa dínkù ni. Bí Sunday Igboho bá jagun, ó jagun agbóríyìn tiẹ̀, ó máa jẹ́ kó ogun ṣẹ́pẹ́rẹ́ fún Gani Adams ni. Bí Báṣọ̀run ìlú kan tó bá jagun tó ṣẹ́gun nínú ìlú yẹn, ó jẹ́ kí ogun ṣẹ́pẹ́rẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Ààrẹ Ọ̀nà Kakanfò lè ṣe lára ẹnì kankan. But kó máa mú Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ ẹ máa fi kọ́ bọ́dì. Bó ní rèsì bá nù òun ò fún gbámọ́, ìtó ti fi sílẹ̀ kò ní parun. Ẹ̀yin wọ̀n yìí náà lẹ́kẹ́yìn ajá yìí. Nígbà tẹ́ ra white bulldog wò lọlé, tẹ́ nítorí pé ẹ lè fi ṣe security, ẹ wá délé, ẹ wá mú ajá yẹn, ẹ mú eyín ẹ̀, ẹ ká, olè wá dé, ó kàn ń gbó ni, kò lè jà. Ẹ wá ń retí pé kí ajá yẹn kó pa olè, ọ̀nà ló fẹ́ gbà fi pa olè. Ẹ ti gbàgbé ní Ìgàngàn.
OPC ló ṣiṣẹ́ gọ̀gàn. OPC ṣiṣẹ́ gọ̀gàn tán wọ́n ní wákìlì máa ń dẹkùn, ó máa ń ṣí oyin lẹ̀, ó máa ń ṣe gbá kan, ó ń ṣàwo kan. Ní ọdún yẹn lọ́hùn, ní 2023, ní ọdún yẹn lọ́hùn tí àwọn ọmọ ẹgbẹ́ OPC lọ síbẹ̀ tí wọ́n mú wákìlì, àwọn ọmọ wa 5 ló ti mọ́ Àbújá ní Red House ní Àbújá. Wọ́n lo oṣù 6 lọ́hùn ọpẹ́lọpẹ́ àwọn ẹni bí ẹni, àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi la fi gba àwọn ọmọ yẹn lẹ̀. Ó ní iye owó ta fi gbà lẹ̀. A ní ẹgbẹ́ kan ní òkè òkun YOF, Yorùbá One Voice, wọ́n wà náà tó jà takuntakun fún àwọn ọmọ yẹn kan tó rìlíìsì wọn. A gbọ́ nínú ẹ̀yin bloggers Sunday Igboho, most especially Lady K, tó ń sọ wípé ṣe bí Gani Adams náà nágbára, àwọn ọmọ ẹ̀ tó ń lọ mú àwọn kidnapper ní Ìgangan wọ́n tì wọ́n mọ́lé. Gbogbo yín pápátá lẹ̀ ń fi ẹgbẹ́ OPC ṣe yẹ̀yẹ́. Ṣé ẹ gbóríyìn fún ẹgbẹ́ OPC ń pé wọ́n ṣiṣẹ́? Tó bá yẹn pé bọ́n ṣe mú àwọn ọmọ yẹn gbà yẹn lọ́hùn, ẹ gbóríyìn fún ẹgbẹ́ OPC. Gbogbo yín pariwo síta ń pé àwọn ẹgbẹ́ yìí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀, wọn ò lè máa pa á ńlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kọ̀ọ̀ràn yẹn ọ̀tẹ̀, ìbàjẹ́, ìkẹta ìbàjẹ́ yìí òun náà lẹ ṣe tẹ́ fi ṣe kíni tẹ́. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣé kí àwọn ọmọ ọlọ́mọ ó fi ìyàwó lẹ̀ ńlé, ó fọmọ lẹ̀ ńlé, ó wá kọjú ogun, ó jagun yẹn lájẹyè, wọ́n tún wá tì mọ́lé, ẹ̀ tún mọ̀kẹ́. Ẹjọ́ ta ló lè ṣe irú ìbàjẹ́ yẹn sí tí inú ẹ̀ lè dùn? Gbogbo wa la bímọ. Ṣé o lè rán ọmọ ẹ lọ síbẹ̀? Ìjọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Ṣé o lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀? Ṣé o lè fẹ̀mí di ẹ tiẹ̀ bẹ́ẹ̀? Community police ẹ gangan nínú community ẹ ní street ẹ, o lè fẹ̀mí tiẹ̀ gan di nígbò fẹ́ jáde. Ká máa yìí sọ pé ẹni tó fi rẹ̀ lẹ̀ tó ní ẹ̀wọ̀n wọn, mo sọ mí ti ara mi, a máa lé wọn wọgbó. Wọ́n dẹ̀ lé wọn wọgbó, wọ́n wá tì wọ́n mọ́lé, ẹ bọ́ sórí ayélujára, ẹ wá fi wọ́n ṣẹ̀sìn. Kú iṣẹ́ ló mórí yá, kú iṣẹ́ òun ló mórí yá. Ṣètìyé ìtò ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ, ìdùnnú Ìbà Gani Adams kọ́, ìdùnnú ẹgbẹ́ OPC kọ́. àwọn ọmọ ẹgbẹ́ OPC tó dẹ̀ bá lọ́wọ́ à ń bẹ̀ iná wọn tó pa, wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn bẹ̀ ni, wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn níbẹ̀ ni. Àtọdẹ àtọmọ ẹgbẹ́ OPC tó wà ń bẹ̀ wọ́n gbà bọ̀dẹ̀ fún wọn bẹ̀ ni. Àti pé nítorí pé àwọn ọgán náà ò ní ìmọ̀ security tó bẹ́ẹ̀ ni. Tó bá yẹn pọ́n ní ìmọ̀ security tó ni, tó dẹ̀ yẹn pé bí ààrẹ ṣe ń communicate pẹ̀lú local government chairman bẹ̀ àti governor bẹ̀, òun ni wọ́n gbà ni. Wọ́n á lé wọn wọ̀gbẹ́. Governor ní òun ò nágbára àti ṣe approve, local government chairman ní òun ò nágbára àti ṣe approve. Ta lẹ fẹ́ kú lọ ṣẹ̀wọ̀n náà? Àbí wọ́n sọ pé ààrẹ di kílà, ó di mádùrà, àbí báwo ló ṣe fẹ́ lọ sójú ìjà yẹn tí ẹ̀mí ò ní drop? Wọ́n á ní ó di mọ́dúrà, ààrẹ pààyàn, àwọn ọmọ ààrẹ pààyàn. Ẹlẹ́dàá ti wá kọ̀, ẹlẹ́dàá wá kọ̀. Wọ́n communicate for good 3 weeks kó tó di pé tí Òkè Ọdẹ ṣẹlẹ̀. Nígbà tí bí oko baba lọ́pìn yẹn ni àbí baba bí oko ó dà ń pokò ọba, oko baba náà lọ́pìn tí tó kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn. Ẹ wo bọ̀bọ́ kan tó wà nínú wọn, nínú àwọn bàbá yẹn tán ní ó jogún àwọn agbára kan lọ́wọ́ bàbá ẹ̀. Wọ́n lé àwọn pípù yẹn lọ, wọ́n lé wọn pa. Wọ́n lé àwọn agbésùnmọ̀mí yẹn, wọ́n lé wọn pa. Wọ́n lọ bá wọn ní káàmpù wọn, wọ́n lé wọn pa. Bọ̀bọ́ yẹn máa padà dé Àbújá 3 days máa lólò lọ́hùn. Ààrí inú ẹ̀yin social media yìí kẹ́ ẹ sọ̀rọ̀ kankan ní orí ẹ̀ ní pé ẹni yìí o kí ni nǹkan tó ṣe? Ṣé bọ́ ṣe ń pa àwọn ẹbí ẹ̀ dá, ó dẹ̀ defend àwọn ẹbí ẹ̀ jáde fún yẹn. Àwọn tí ò nífọ̀n tí ò ní ìkànnà ní ẹ̀wọ̀n tí wọ́n mọ́lé. Ká máa ti wá sọ pé ẹni tó nífọ̀n tó ní ìkànnà, ẹni tí ìjọba ń retí àti mú, wọ́n ní gbàálẹ̀ kìíní gbàálẹ̀ kejì. Bójú yìí ò bá fọ́ ràdàràdà ni, orí tó bá ti gbági tó gbọ́pẹ̀, bórí yìí ò bá wó tí ò fọ́ tí ò dẹ̀kú, kó máa ṣe kíni, kó forí ara ẹ̀ pamọ́ ni. Oríṣiríṣi interview ló ti lọ ní orí social media
láti pe àwọn gọ́vnà sí àkíyèsí oríṣiríṣi interview ló ti lọ ní pé ààrẹ náà òun ò sọ pé òun fẹ́ gba iṣẹ́ ní ọwọ́ yín o, ẹ jẹ́ ká jọ partner pọ̀ pẹ̀lú àwọn alágbára ní ilẹ̀ Yorùbá kí a lè lé àwọn agbésùmọ̀mí ìdànù ní ilẹ̀ Yorùbá títí dé Kogi títí dé Kwara. ẹ rí kankan kọ lórí nǹkan yìí, ẹ rí kankan kọ, ẹ rí kankan ṣe ní orí ẹ̀. ṣé ẹ kàwé ni? ṣé ẹ ti ẹ̀ kàwé rárá? tẹ́ ẹ bá ti ẹ̀ kàwé, tí ẹ mọ̀ nǹkan tó ń pè ní òfin, ṣé ẹ tún ní àwọn tó kàwé ní àràǹdín? ẹ náà tó kàwé láàràǹdín? kí ló dé tí gbogbo yín jẹ́ wá joyè aláìmọ̀kan aláìdákanmọ̀ bí ẹni pé inú Nàìjíríà ìgangan kọ́lẹ̀ ń gbé? ẹ ń sàṣẹ ẹmọye àwọn ọmọ tó pa, ẹ ń sàṣẹ ẹfẹ̀rún hàn ní pé ihun tẹ́ ń ṣe fún wa yìí o kò dùn mọ́ wánú. ìfẹ̀rún hàn lásán ni o, ẹ wo bọ́n ṣe pa àwọn ọmọ ní tógèètì. ìfẹ̀rún hàn ni ká máa ti sọ pé ẹni tó wá lọ digun tí òun ṣe sójà kò ń ṣe ọlọ́pàá kò ní àpúfà kankan, ó kàn máa digun á dẹ̀ wọnú gbó lọ. ẹ máa ro nǹkan kẹ́ tó ṣe, ẹ máa ro nǹkan kẹ́ tó ṣe. ní ìgbà tí Abíọ́lá tó wọlé election, Yorùbá náà ló sọ fún pé kó lọ declare rẹ̀, kó lọ announce rẹ̀ pé òun ti ṣe kíni, òun ti di president. ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ sí Abíọ́lá. ẹ̀yin náà lẹ sọ fún pé kó submit rẹ̀ tó fi lu Abíọ́lá pa. báwo lẹ ṣe ta Akíntọ́lá náà? ṣe bí bẹ̀rẹ̀ ṣe náà ni. so ẹ tún wá believe fún pé same thing náà kó ṣe kíni, kó tún happen, tó túmọ̀ sí pé ẹ fẹ́ sọ di ègún náà. ó dórí Ìbà Gani Adams ó parẹ́ ni o. tó bá ń pìyàn sí olèyàn dá sí, ìwọ̀nba tí àwọn ọmọ ẹgbẹ́ ní nílòtò wọ́n ṣe níwọ̀nba. ṣé gbogbo nǹkan tí ẹgbẹ́ OPC bá ṣe nígbà tá à ń ṣe fẹnujáwáyà, gbogbo nǹkan tí ẹgbẹ́ OPC bá ti ṣe òun lẹ̀ ń nígbàgbọ́ pé ó yẹ ká ṣe kíni, ká broadcast ẹ̀ síta kẹ́ tó fi mú wa? bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ti bí sí ẹ̀wọ̀n, bí ẹ ṣe kó àwọn tọ̀hún sí ẹ̀wọ̀n, àbí òun lẹ tún respect? bí iná bá ń jẹ́ ní orí omi, ọlọ́pọlọ nìkan òun ló máa rí irú ẹ̀ o. tó máa sọ pé iná ń jó lórí omi, ẹ jẹ́ kí n lọ kó irú ẹ̀ wá. ọlọ́pọlọ nìkan ló máa rí irú ẹ̀. ẹni bá dẹ̀ lójú inú òun ló máa rí irú ẹ̀. ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ti Nàìjíríà ó ti kọjá nǹkan tí èèyàn kan máa sọ pé máa lọ tọrí bọ̀ láì gba àpúfà. wọn ò bí ìyá aláyọ̀ ọmọ náà, ẹ̀wọ̀n ló máa fi jura ẹ̀wọ̀n, nítorí pé wọ́n á jẹ́ kó yẹ pé treason and felony, ìdìtẹ̀gbà ìjọba, ìdàláfíà ilẹ̀ Yorùbá rú, òun ló ṣe kíni, ló gbé jáde. ọba tí Sunday Igboho gan fúnra rẹ̀ ló ń bá, kò sí tó bẹ́ẹ̀ nu wọn tó lè fún ní àpúfà. bẹ́ẹ̀ ni mo sọ, gbogbo ẹnu ni mo fi sọ. mélòó la ẹ̀ tí ṣe? ibo ni ààrẹ ò ti tẹ̀? ibo ni ààrẹ ò ti tẹ̀ ní orí insecurity? ta ni ààrẹ ò ti pè nínú àwọn ìjọba ní orí insecurity? ta ni ààrẹ ò ti pè nínú wọn? wọn rẹ́dì láti ṣe. so kókó àkóra, kókó bọn sínú mọ́tò, kókó àwọn ọmọ ogun sójú ọ̀nà, wọn ò ní jẹun, wọn ò nẹ́bí lé. tó bá dé ojú ọ̀nà kán wá stop wọn ní checking point. ibi ó lẹ́ ń lọ? a fẹ́ lọ jagun ni. ogun kí ni? làgbọ́n tẹ wá sọ pé a fẹ́ débì kan bẹ̀rẹ̀ ni, ẹ ṣí bùtù yín. wọ́n ṣí bùtù, wọ́n rí ammunition. kí ló dé? ibi ó lẹ́ ń kó àdúgbò kí ní lọ? àwọn tó ń pa wá ní Kwara yẹn, òun la fẹ́ lọ lé dànù. ta ló fún yín ní àṣẹ? ṣé gọ́vnà ni? ṣé local government chairman bẹ ni? ṣọ́ba àlú bẹ ni? ṣé IG ni? àbí àpúfà yín wá láti federal? àwa ní rárá o, a fẹ́ lọ ṣiṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, a fẹ́ lọ ṣiṣẹ́ ọmọ Yorùbá. fọ́ọ̀sì tó máa sọ pé ṣé bí ẹ kàwé? ọ̀yá ẹ mú fún gbogbo wọn. signal máa dé ní Àbújá là ń lọ straight. Àbújá òun ni straight. ilé tí bọ̀dà Sunday gbọ́ tọ́ sá wọ́n jẹ́ kọ́ wọn tẹ̀wọ̀n.
ọ̀rọ̀ àwọn àti custom òun dẹ̀ ló fa ìtàn lọ ká wọn mọ́. Ọ̀rọ̀ àwọn àti custom ni ló ṣe máa ń ní Sunday Igboho ló ṣe máa ń ṣépè fún Ṣèyí Mákindé. Ọ̀rọ̀ àwọn àti custom ni kò papọ̀ mọ́ tilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn àti custom ni. Ìbọn custom tó gbà ní àwọn custom ń bẹ̀ wọ́n fún tí wọn ò dáhùn tó fi lọ ambush wọn mọ́lé. So tá bá ń lọ gbogbo ẹ̀ pọ̀ tá a máa yànnàná ẹ̀ tẹ́ wọ́n máa fi ọ̀rọ̀ kọ́ Ìbà Gani Adams lọ́rùn pé ààrẹ ti tuntun sọ pé kí àwọn DSS kan lọ gbé Sunday Igboho. Ṣé ààrẹ ló ní kí Sunday Igboho bọ́ sí orí social media ní Lágẹ̀lú FM kó lọ máa jábọ̀ ẹnu wọn tí wọn ò ní sí caution tí wọ́n rí privilege láti máa wọlé wọ́n tún sọ ibi tí wọ́n ń gbà wọlé wọ́n tún sọ gbogbo àwọn táwọn tún lọ ń bá ń pé ẹjọ́ ẹ ṣàánú mi wọ́n tún máa kó bá àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n lọ ń bá sọ̀rọ̀. Criminal is a criminal. Ààrẹ náà ti gbarú ẹ̀rí Ọlọ́run ló bá wọn ìrèsì ẹ̀ ó ní iye prison táwọn náà lọ. Kò sí nǹkan méjì wàhálà tó kàn wọ́n ni táwọn ọmọ ẹgbẹ́ tá a dá sí wọn lọ́rùn nípa ń pé àwọn òpè OPC ní wá a dẹ̀ dálẹ̀ nítorí pé a fẹ́ kọ̀yà ni. Ṣé tó ṣẹlẹ̀ ní Mile 12 la fẹ́ sọ ni tí Haúsá yọ ọmọ lẹ́yìn alábẹ́amọ tó sọ sínú òró gbóná tó dogun tó dòṣù? Ṣé di ti Akálà la fẹ́ sọ ni ní Mushin? Ṣé ti Bàdó la fẹ́ sọ ni ní Ìkòròdú? Ṣé ti àwọn ritualist la fẹ́ sọ ni ní Ìkòròdú? Mélòó la fẹ́ ka ní ẹ̀yìn Ajípèlé? Ṣé ìtàn àwọn ọmọ wa ń operate ní Ọ̀ṣun ní Òṣogbo ṣé òun la fẹ́ sọ ni? Àìmọye iṣẹ́ tá à ń ṣe ẹ má jẹ́ ká ya àfibiṣó lóore ẹ má jẹ́ ká ya àfibiṣó lóore. Tó o bá nífẹ̀ẹ́ séyàn nífẹ̀ẹ́ sí dúró pẹ̀lú ìfẹ́ má bà tẹnì kejì jẹ́ nítorí pé o nífẹ̀ẹ́ nìkan. Bí Sunday Igboho ṣe ní àwọn olólùfẹ́ tiẹ̀ ní Ìbà Gani Adams náà àwọn olólùfẹ́ tiẹ̀ ìgímúdẹ̀ jìnnà sórí. Kò bá gba oṣù kan lọ́wọ́ Sunday Igboho kò lè mú o. Ọjọ́ orí wà, experience wà, connection wà, ó tún wá educate. Ẹ wá fẹ́ máa compare, ẹ fẹ́ máa gbé sí ẹ̀gbára wọn, ẹ máa gbé pangolo sí ẹ̀gbẹ́ container. Kí ló dé Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀? Kí ló dé Yorùbá pẹ̀lú lára? Kí ló dé pẹ̀lú Yorùbá yoyoyo bí inú alẹ́ tí ò sì fẹ́ tí ẹ̀ jẹ́ kí nǹkan kó gún omi? À ń ronú pé ókè ọ̀nà wọn la fẹ́ gbégbà tá a tún fi lè mú sí àwọn gọ́fúnà lórí kí àpúfà lè wà ká lé àwọn pípù ìwọ̀gbẹ́. Ààrẹ tún jáde ń sọ pé wọ́n fún òun nípò wọn ò fún òun níṣẹ́. Kí láǹfààní ipò tẹ́ fún òun tẹ́ ẹ̀ fún òun níṣẹ́? Ẹ fẹ́ káràlú máa wò ó bí ọ̀lẹ. Ẹlòmíì inú yín ò wá ńlá ká ìwó gbé nǹkan ẹ sí ọpọlọ pé ẹ jẹ́ ká ṣe kí ni ká pùṣì ọ̀rọ̀ yìí tó bá yẹ pé lóòótọ́ lára ń ta ẹ pé wọ́n ń pa àwọn ọmọ ọ̀ràn Yorùbá. Ẹni bá rure ló máa sọ rí. Ẹni bá rure òun ló máa sọ rí o. Ilẹ̀ Yorùbá dẹ̀ ló ní ìtàn. Ohun tá a bá ṣe léni tó máa di ọ̀rọ̀ tán lọ́la yẹn ẹ bá jẹ́ ká rò ó rí ká má fi èní ba ọ̀la jẹ́. Ká má fi èní ká má fi ba ọ̀la jẹ́ o. Kó ní kálukú mọ̀ ń para ẹ̀ kó maintain lé náà. Láti ìgbà tí Sunday Igboho ti dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe paparazzi wọn àdásí tó fi dọ́dọ̀ Aláàfin àdásí kò sí nǹkan tó kàn wá. But fún Sunday Igboho láti máa push àwọn blogger jáde láti wá máa embarrass rẹ we will not tolerate that. Wèrè fún wèrè ogun fún ogun ni o. Àwọn ò bá ń fi social media pawó kò sí nǹkan tó kàn wá. Ẹ̀yin lẹ́ ń blog lẹ́ ń fi pawó ẹ̀rẹ̀ máa bá yé ara yín jẹ́ ni. Ẹ̀yin lẹ́ ń monetize page yín tẹ́ fi pawó tẹ́ ń fi YouTube tẹ́ fi pawó. Àwa ń ṣiṣẹ́ fún ìran Yorùbá ni. Ẹ̀yin ṣiṣẹ́ fún ẹnu yín àti àpò yín ni. Ìrìn àjò yẹn yàtọ̀ síra wọn.
gbogbo yín pátápátá tẹ ṣí péjì ẹ ṣí ní orúkọ ara yín ni ṣé ẹ ṣí ní orúkọ ilẹ̀ Yorùbá ni lọ́wọ́ gbogbo péjì ti wà ní orúkọ ẹgbẹ́ ni nítorí ẹ̀ ní OPC ṣe fẹ́ káàkiri gbogbo ayé torí kó ní ọmọ bóyá fẹ́ ṣe tó máa wà lórí Facebook kó tó sùn wàá máa ṣàrí OPC led by Gani Adams wàá rí píṣọ̀ oríṣiríṣi meeting ààrẹ ò bá wọn ṣe meeting o nítorí pé central command wà adẹni discipline amòfin amẹ̀tọ́ amọ̀bí tó yẹ ká gbẹ́sẹ̀ sí amọ̀bí tó yẹ ká gbẹ́sẹ̀ sí ẹ yẹ ká gbàgbé wèrè ẹ yẹ ká dẹ̀ gbàgbé òṣì lẹ́yìn Ọlọ́run àfọlọ́run lẹ́yìn Ọlọ́run àfọlọ́run lẹ́yìn Ọlọ́run àfọlọ́run ohun tó bá tún kù tó bá tún mí kò tún tọ́ lọ́run ẹni kí ìjọba dán wa wò kọ́ ni ó yá o Ìbà Gani Adams o àfún ẹ láàpúfà bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ kan tó ń sọ yẹn kò ní flush dànù àṣà gbọ́ news láfta tí Buhari kú tí Gàjùdé àbí Màlàmí ló ti ẹ pera ẹ̀ tó sọ pé àwọn gbé Buhari wá láti wá pa OPC rẹ ni ṣùgbọ́n kò ríṣẹ́ yẹn ṣe nígbà tá a ti mọ̀ bára wa ẹlòmíà ni ó ń lọ pátí Ìbà Gani Adams ò mọ̀ ju pátí lọ máa dágbádá kiri ó ponú ni ṣé ibi tó ń lọ ẹni party to promote culture and tradition is party ọpẹ́lọpẹ́ Olókun Festival Foundation òun ni ò jẹ́ kí ìṣẹ̀ṣe ti parun ilẹ̀ Yorùbá ṣé o mọ nǹkan tí wọ́n ti dojú ilẹ̀ Yorùbá dé ni ẹlòmíì ń ṣe culture nu ilé ẹ̀ ó ń ṣe tradition nu ilé ẹ̀ ó ń gbé pamọ́ ni Olókun Festival Foundation ló bust gbogbo ẹ̀ jáde tá à ń promote àwọn kìíní ẹ̀ kiri ní gbogbo akíní olónípọ̀ ní ọ̀fífẹ́ náà wá dé tó wá fi kún wa tóun náà wá boost ẹ̀ lára boost wọn òun ló jẹ́ kí most of àwọn ọba náà bẹ̀rẹ̀ sí máa promote culture wọn àtàwọn nǹkan tó ní àdúgbò wọn òun ló tún jẹ́ kí ilẹ̀ Yorùbá gan túbọ̀ máa rójú kó túbọ̀ máa ráyè nítorí pé ṣé ìran Yorùbá ń kó igi à ń kó bọn láti lọ jagun ni à ń kógi à ń kó bọn láti lọ jagun ọ̀rọ̀ là ń bá fẹ́fẹ́ sọ ọ̀rọ̀ là ń bálẹ̀ sọ ọ̀rọ̀ là ń bómi sọ nítorí pé àwa la ní ètùtù àti kọ̀ǹtù ẹ̀ lọ́wọ́ mélòó ọba ló mọ̀ ń di ẹ̀ mọ̀ tó bá ń pé kí ní ẹ̀ exist ni ọba ò ní sí ní abẹ́ ìjọba nítorí pé àwọn afọbajẹ òun ló máa ṣe kíni ní ìsìn báyìí kò sọ afọbajẹ mọ́ ṣé president á sọ̀rọ̀ àbí gọ́vnà á sọ̀rọ̀ afọbajẹ kan á sọ pé kò síbẹ̀ tó bá gba sí àtìmọ́lé ẹ̀yìn ẹ̀ ló ti máa jọba yẹn lẹ́yìn tó bá ṣe coronation tán òun ló ṣe máa túlẹ̀ ẹ má yẹ ká joyè àfibiṣó lóore ẹ má yẹ ká joyè oníkèéta ọlọ̀tẹ̀ tó bá láìkí Sunday Igboho dúró pẹ̀lú Sunday Igboho má ta wá sọ́dọ̀ wa àwọn ohun trespass à ń wọ ọ̀dọ́ yín láti wá bẹ́ẹ̀ nìkan fà bọ́tẹ́ bá ti bá wa fà á mú ọwọ́ yín a máa dá padà fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa wò wípé ká máa wò yín ràn lọ́wọ́ ìyá àwò yín ràn mọ́ tẹ́ bá ti gbé wá ní gbóná a fi wèrè wo padà fún yín ni a fi wèrè wo padà fún yín ni nítorí pé a rẹ́dì láti ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ aláriwo à ń ṣe ẹni tó máa sọ̀rọ̀ tí ò ní múṣẹ ààrẹ ti sọ pé ẹ fún mi ní oṣù mẹ́fà insecurity ní ilẹ̀ Yorùbá ó máa dohun gbàgbé afọ́jú ni afọ́jú tó ń sọ pé oko yóò fẹ́ sọ tí ò bá sí ní ọwọ́ ẹ̀ báyìí ó yẹ kẹ́ mọ̀ wípé ó wà ní gìgírísẹ̀ ó ṣe tán ni ẹlẹ́mìíràn ni nítorí pé ọ̀dí fún lówó ni ọ̀dí fún lówó ìwọ la ṣe tán fún wa lówó ìwọ la ṣe ní ilẹ̀ Yorùbá ìtàn náà fún wa lówó nítorí ẹlòmíín lọ ọ̀rọ̀ pipeline mọ́ Ọlọ́run pé kinní kan ṣé ààrẹ ló gba pipeline àbọ̀ pé ààrẹ sí ṣé Jonathan ló gbé pipeline fún ààrẹ direct ni ẹ̀yin òpònú akáfiwérùn ẹ̀bí ọba ń ṣiṣẹ́ ìjàngbara tí wọn ò bá lè fún níṣẹ́ jọ kí lẹ fẹ́ kó jẹ kó lálẹ́ ńlẹ̀ àbí ẹni ò jagun ẹni ò jẹun á lè jagun ihun tí ò sí nílẹ̀ Ìgbò ni àsáré tòkúbọ̀ ṣé kò sì gba iṣẹ́ pipeline lọ́wọ́ Tinubu kò ní iye tí president Tinubu fún ọ̀hún mọ́ọ̀kì ẹ̀ lọ́hùn ilẹ̀ Yorùbá náà ni à ń fẹ́ kága àfi ká máa ṣèbàjẹ́ ara wa láti jẹ́ kí anybody kó wọlé ìjọ la fẹ́ ṣe gbogbo yẹn jà àní ká ní unite ká sowọ́pọ̀
ká lé àwọn ẹni mi inú tó wọnú ilẹ̀ Yorùbá ká lé wọn wọgbẹ́, but ẹ máa mú wèrè wá láti fi dá àlàáfíà ilẹ̀ Yorùbá rú ni tẹ́ bá ti wọlé báyìí. ìjọ lẹ́fẹ̀ẹ́ ṣe gbogbo léda ẹ̀dẹ̀ ní ẹ fẹ́ràn Yorùbá bọ́ bá béèrè lọ́wọ́ yẹn ẹ máa ní omi ẹkún gbọ̀nyìn lórí kíni. ojú kọ́ la fi ń dájọ́ ẹni, ọkàn ẹni lọ́lọ́ máa fi dájọ́ oníkálukú. Ọlọ́run rí yín, Ọlọ́run rí yín, ṣé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn? Bí Ọlọ́run bá rí yín tó bá ní Ọlọ́run rí ẹ kò rántí ọjọ́ àtisùn, ọjọ́ àtisùn lẹ́bọ, ọjọ́ àtisùn òun lẹ́bọ. mo kó nílé mo kálejò kí gbogbo ẹ̀ tó wà. And this Sherifdeen mo rí pé inú píṣù eléyìí òun tọ́ka sí Saheed Ìbílẹ̀, òun tọ́ka sí Saheed Ìbílẹ̀. kò sí nǹkan tó kan ààrẹ pẹ̀lú Saheed Ìbílẹ̀ o, kò sí nǹkan tó kan ààrẹ pẹ̀lú Saheed Ìbílẹ̀. Saheed Ìbílẹ̀ ní ìfẹ́ǹtì ó kúrò incident ni. ààrẹ wà ní Italy wọ́n lọ ṣe summit pẹ̀lú àwọn OPU. nínú summit yẹn òun ni plane Saheed Ìbílẹ̀ ní stopover. ibi tí ààrẹ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì táàrẹ wà tí ọ́ọ̀lù wà ń bẹ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti fẹ́ ṣe event, ibẹ̀ náà ni wọ́n gẹ̀ẹ́dì hòtẹ́ẹ̀lì fún Saheed Ìbílẹ̀. ibẹ̀ ló ti pàdé ààrẹ. inú ló gan kò pàdé ààrẹ direct, inú àwọn èèyàn tó ń mọ̀ òun lọ sọ pé ibi báyìí náà làárẹ̀ wà nǹkan kan wọn ti rí ààrẹ látàárọ̀ ó dẹ̀ dúró sálẹ̀ bọ́n ṣe ń wọ inú ọ́ọ̀lù yẹn láti lọ ṣe summit ló tẹ̀lé wọn. ṣùgbọ́n ọmọ Yorùbá ni ṣọ́ máa lé padà ni. tí ìwà àti Saheed Ìbílẹ̀ yẹn ẹ̀yin Sheriff Ọjọ́n, tí ìwà àti Saheed Ìbílẹ̀ tẹ́ bá ní issue ní orí ọ̀rọ̀ lẹ̀ ní ẹ̀yìn ẹ̀pẹ́ yín má kó papọ̀ mọ́ ọ̀rọ̀ ààrẹ o tó bá fẹ́ ṣẹlẹ́yà o, tí o bá fẹ́ ṣẹlẹ́yà má kó papọ̀ mọ́ ọ̀rọ̀ ààrẹ. ìhun tí ọwọ́ àwọn baba lákùbà bẹ́ẹ̀ ò wọ̀ òun ló lọ́n kọ sí orí péjì ẹ̀yàn. tó bá fẹ́ trend wábi tó fẹ́ gbà fi trend kó má kọ àgbákò kó bá má ṣí ẹ̀sìn. ìwọ àti Saheed Ìbílẹ̀ lẹ́jọ́ ní issue, kò sí nǹkan tó kan ààrẹ. anybody ló lè lọ sí ìfẹ́ǹtì ọmọ Yorùbá nídìímọ̀ tó bá ti jọ́ ọmọ Yorùbá. àwọn tí nà bàtà rẹ kò sí nǹkan tó kàn án pẹ̀lú lágbájá àti lágbájá ń jà, tàmẹ̀dò àti tàmẹ̀dò ń jà, peacemaker làwọn. tẹ́ ẹ bá ní issue pẹ̀lú Saheed Ìbílẹ̀ ẹ bá Saheed Ìbílẹ̀ fà, má kó papọ̀ mọ́ ẹgbẹ́ OPC, má kó papọ̀ mọ́ ààrẹ Gani Adams, kó papọ̀ mọ́ra wọn. kẹjẹ ká yára wa lọ́pọlọ, kẹjẹ ká yára wa lọ́pọlọ. a lè torí pé social media ti wà nílùú ká kàn máa believe pé everybody ká máa fira wa tayín. ohun tó bá lè ṣe fún bàbá ẹ tó lè ṣe fún ògo ìdílé ẹ má ṣe fún ògo ìdílé kan, má ṣe fún bàbá oníbàbà, má ṣe fún olórí ìjọ. social media ló kó wèrè pọ̀ máa sí tó jẹ́ pé oníkálùkù akọ́ máa sọ tiẹ̀ èmi náà máa comment tó comment tó jẹ́ pé o ò lè rí ọmọ lẹ́yìn ẹni yẹn kó sọ kó má jẹ ìgbájú gidi, kó má jẹ ìyà àlùgbó mímú. but social media gbọ́lẹ̀ free word ni. ṣáfẹ́ sọ pé òye yín tó ní òye yín tó ìkà àti lára àti dálẹ̀ Yorùbá rú òun lẹ̀ ń bá kiri. kò ní kálukú kó mọ̀ ń bá rẹ̀. tá a bá fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ̀síwájú ẹ ká make peace láàrin gbogbo àwọn tó bá pera wọn lálágbára. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ààrẹ òwò tiẹ̀ ẹ̀yìn Ìbà Gani Adams ló yẹ kó gbóyè fún, Sunday Igboho ló yẹ kó gbóyè fún. kí ni credential Sunday Igboho wọ́n fẹ́ gbé fún? kí ni credential ẹ̀já àjọbíra wa? kí ni credential Sunday Igboho? kí ni credential Sunday Igboho tó fẹ́ gbé oyè fún? àbí iṣẹ́ rò bíá Ìbà Gani Adams kọ́ dédé joyè, ó kọ́ dédé joyè ni wọn ò béèrè credential tó ní. kí ni credential Sunday Igboho tó fẹ́ gbé Ààrẹ Ọ̀nà Kakanfò fún?
àbí ẹ̀kọ́ bí fún pé oyè yẹn wọ́n kàn fún àwọn èèyàn with no credential, with no profile ni o profile òun ló fi fún yàn ní oyè. àwọn ọ̀nàrí oyè kan wà tó jẹ́ pé ọ̀n ní wo profile ẹ̀ owó ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣòtìyé. So ẹ má yẹ ká máa lọ́pọ̀ mọ́ra wọn, oníkálukú ló níbi tó wúlò sí. ààrẹ òye gèsì Sunday Igboho, ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Sunday Igboho òun lẹ́yìn jẹ́ kán máa gèsì ara wọn. ẹ̀yin lọ ta ilẹ̀ Yorùbá tẹ́ ń dá àárín àwọn méjèèjì rú nítorí pé nǹkan tẹ́ fẹ́ jẹ ní orí blog, nítorí owó dọ́là tẹ́ fẹ́ gbà ní orí YouTube àti lórí Facebook. òun lẹ ṣe ń dá ìjálẹ̀ láàárín wọn. dẹ̀fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè ni, gbogbo yín pátápátá ló máa fẹ̀jẹ̀ yín ṣètùtù nílẹ̀ Yorùbá yìí. nítorí nígbà tí Sunday Igboho máa bẹ̀rẹ̀, ààrẹ fún ní ìmọ̀ràn, wọ́n sin ní pẹ́rẹ́ ìpàkọ́ ní ọdún yẹn lọ́hùn. wọ́n sin ní gbẹ́rẹ́ ìpàkọ́ tó wọ́n fún ní ìmọ̀ràn. Sunday Igboho gbé ìmọ̀ràn yẹn lọ bá àwọn Ọ̀sàngbẹ̀. àwọn yẹn ló dá ìrìn àjò yẹn rú. ohun tá ààrẹ sọ pé ó lè ṣẹlẹ̀ òun ló padà ṣẹlẹ̀ yìí o. ó wá ṣẹlẹ̀ tán ẹ̀ tún wá ń pariwo pé ààrẹ ló rán àwọn DSS lọ bá ń lé. ààrẹ mọ̀ ń pa ẹ̀. ẹ̀ tún gbé yẹn kú. ẹ̀ tún ní níjọ́ kan tó ń bọ̀ lọ́dọ̀ ààrẹ ló ní kí àwọn DSS kó àtàkì Sunday Igboho lọ́nà. ẹ̀ tún gbé yẹn kú bẹ́ẹ̀. ìmíì tún ṣẹlẹ̀ ń sìn ti Lágẹ̀lú. ẹ̀ tún sọ pé ààrẹ náà ló tún sọ pé kí àwọn DSS kó lọ. ṣé ààrẹ ló control DSS ni? kí ló kan ààrẹ pẹ̀lú DSS? kí ló kan ààrẹ pẹ̀lú pressure tí ọmọ Yorùbá ń fún ààrẹ gangan fúnra rẹ̀ Ìbà Gani Adams kò ṣe kékeré. pressure tó ń fún ṣe pressure tí wọ́n ń fún ààrẹ fúnra rẹ̀ kò tó lọ́tọ̀ wípé kí ni ọ̀nà àbáyọ. àwọn gọ́fúnà yóò rẹ́dì láti work pẹ̀lú òun, kó gbà òun mú, kó bà reputation òun jẹ́, òun ló wà after. ọ̀nà àbáyọ òun lòun fẹ́ gbà láti ríṣẹ́ ìṣe. ohun tó wà lọ́kàn ààrẹ nìyẹn. gbogbo trash, gbogbo rubbish, nonsense tẹ́ ń gbé kiri lórí social media yẹn, ẹ stop ṣe bẹ́ẹ̀. kó má yẹn ń pè òun la máa fi sìn ìwọ gbogbo ẹ̀yìn tẹ́lómi ò ní kú síbi táṣù ẹ̀ wà. We are still the freedom fighter of Yoruba land, and we are still in the point, we are still in the stand. kò sí nǹkan kan tó máa yẹ̀ wá kó bẹ̀ nítorí pé aim and objective wa yẹn àdẹ̀yẹ kó bẹ̀ a sì wà lórí ẹ̀. ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ òfin èèyàn náà gbọ́dọ̀ lu ọpọlọ ẹ̀. Use your wisdom. ọ̀nà alágbára má mèrò bàbá ọ̀lẹ ni. alágbára tí ó mèrò ó máa dẹni àná, á bá ogun lọ, á parẹ́ mógun.